Alaba international market baálẹ̀ ẹ̀bẹ̀ mò ń bọ̀ wá bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ baálẹ̀ ti Alaba international market. Yorubas don't own Lagos. We've not owned Lagos in a long time. It be like when you build house and then you sell the house. Is this still your house? The fact that you built that house, is this still your house after you have sold it? No, it's no longer your house. Ẹ sọ fún baálẹ̀ yẹn mò ń bọ̀ wá bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ilẹ̀ tó tà ní tàkùtà níbẹ̀. Gbogbo ẹni tó bá ń gbọ́ fídíò yìí kó share kó dọ́dọ̀ baálẹ̀. Gbogbo ohun tó ṣe tó fi ta ilẹ̀ Yorùbá níbẹ̀. Gbogbo ṣọ́ọ̀bù tó tà àwọn Yorùbá tó kówó fún tó gbà lọ́wọ́ wọn. Baálẹ̀ mò ń bọ̀ wá bẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Màá sọ èyí tó yá sí pé ó yẹ kó mọ̀ pé ilẹ̀ Yorùbá ìṣẹ̀ntínọ́tà tíṣẹ́ ọba ò bá gbè yín ẹ fi ọba sílẹ̀. Ẹ fi ọba sílẹ̀. Gbogbo àwọn ọba tí ń bẹ nílẹ̀ òkèèrè gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ wọn ní kọ́pì. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọba ti Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ gbójúlé ogún ilẹ̀ lẹ́ ń tà. Gbogbo ọba tó bá ti dérí ọba bíi kan máa láwọn fẹ́ talẹ̀ ilẹ̀ yìí náà ni wàhálà wọn. Ilẹ̀ yìí ni problem gbogbo àwọn lọ́balọ́ba. You cannot sell your land to Igbos. You cannot sell your land. You cannot sell your houses to Igbo, and you are now accusing Igbo of taking over Lagos. Did Igbo force you to sell your lands? Did Igbo force you to sell your ancestral family homes? In Lagos and land, most of the houses in Lagos and land have been sold to the Igbos. So whose fault? Is it the Igbo fault or the seller's fault? If there's no seller, there won't be any buyer. If there's no seller, there won't be any buyer. So whose fault? Is it the fault of the buyer or the fault of the seller? Ẹ súnmọ́ bí kẹtẹ wàá gbọ́dọ̀ àwọn Èkó. Àwọn ọmọ Èkó ló fọwọ́ ara wọn síra wọn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Èkó ò ní fẹ́ ṣiṣẹ́. Wọ́n á jókòó sílé wọn á máa ṣe fàájì nínú ilé. Wọ́n á jókòó síwájú ilé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa mutí. Èyí tó máa wọ níkà máa wọ níkà. Èyí tó máa ró èrò ìyàwó rẹ̀ máa ró èrò ìyàwó rẹ̀. Níbi ìta tó bá jókòó sí náà, ibẹ̀ ni ó ti jẹ oúnjẹ àárọ̀, ibẹ̀ ni ó ti jẹ tọ̀sán, ibẹ̀ ni ó ti jẹ talẹ́. Níbi fàájì tọ́lọ́run tó ṣe fún wọn. Àwọn ọmọ Èkó wọ́n máa fẹ́ràn fàájì púpọ̀. Ọmọ Èkó fẹ́ràn fàájì púpọ̀. Táwọn Èkó gan fúnra wọn mọ̀. Wọ́n ti fi fàájì wọ́n ti fi ta nǹkan dúkìá wọn nù. Wọ́n ti torí owó tán rí níbi fàájì wọ́n ta gbogbo dúkìá wọn nù. Wọ́n ta dúkìá wọn fájòjì. Gbogbo àwọn àjòjì tẹ́ ta lẹ́yìn fún pátápátá àwọn náà ní right láti claim páyìn kọlẹ̀ nílùú. Ṣé fẹ́ gbà lù wọn lọ́wọ́ wọn padà ni? Ṣé fẹ́ lé wọn ni? Constitution Nàìjíríà ò tiẹ̀ gbé. Torí pé gbogbo ẹni tó bá wà nínú ìlú kan tó bá ti wà níbẹ̀ bí ọdún mẹ́wàá òun náà ti dọmọ lùbẹ̀ náà nìyẹn. Àwọn tó wá wà níbẹ̀ tó jẹ́ àjòjì tó ti ra lé tó ti ra gbogbo ẹ̀ ṣé bẹ́yìn náà lẹ ta fún wọn. Títà tẹ́ ń tà fún wọn ẹ̀ ń talẹ̀ fún wọn kò ní lọ́ọ̀ kò ní nǹkan kan ẹ̀ kàn ń tà fún wọn owó tẹ́ bá gbà níbo lẹ̀ ń kówó náà sí owó fàájì ni eléré làwọn ọmọ Èkó náwó fún aṣọ fàájì lẹ́ rí níbi táwọn obìnrin wọn á máa sùn nílé látàárọ̀ kùtùkùtù ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣiṣẹ́ inú ilé ni gbogbo wọn máa wà wọn máa ṣe fàájì nínú ilé tó bá di ìrọ̀lẹ́ àwọn ọmọ Èkó wọn á bọ́ sínú balùwẹ̀ wọn á wẹ̀ ìmí ò tiẹ̀ ní wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní kàìnkàìn wọ́n ti ní aṣọ tó máa fi nu ara wọ́n á dẹ̀ nu gbogbo abíyá wọn wọ́n á ní èjìká wọn wọ́n á bọ́ta wọ́n á mú cream wọ́n á fi para wọ́n á rorò wọ́n á bọ́ sí gbòòrò wọ́n á bọ́ ẹbẹ̀rẹ̀ sí ṣe fàájì tó bá di ọwọ́ alẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n á ṣẹ́rí padà sílé níbẹ̀ ni àwọn ọkọ wọn náà wà níbẹ̀ ṣùgbọ́n kí làwọn ọmọ Èkó gbójúlé jù láyé wọ́n gbójúlé ogún bàbá wọn ogún bàbá wọn wọ́n gbójúlé nígbà tí ebi bá pa wọn wọ́n á wò kan nínú ilẹ̀ tí bàbá wọn fi kalẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí talẹ̀ yẹn ẹ wá mú gbogbo ilẹ̀ ta fájòjì ẹ ta fáwọn Ìgbò ẹ wá láwọn Ìgbò ń bá yín jà ṣé ilẹ̀ tẹ́ ta fún Ìgbò ṣe fẹ́ gbà padà ni ṣe fẹ́ gbà padà lọ́wọ́ wọn ni wọ́n ti ralẹ̀ lọ́wọ́ yín wọ́n ti kọ́lé ṣe gbàgbé pé gbogbo Ajégúnlẹ̀ rẹ ti tà fún wọn tán yẹn kò mọ̀ sílẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀yin ará Èkó nígbà tí ò sílẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí kanra ẹ wá bẹ̀rẹ̀ sí jà pé tó ẹ̀yin lẹ́ lẹ́kọ̀ọ́ ẹ mú gbogbo ilẹ̀ ẹ ta gbogbo Ajégúnlẹ̀ fún wọn ẹ ta gbogbo Òkòkò fún wọn ẹ ta gbogbo Àgùdà fún wọn gbogbo fẹ́ńsàkì pátápátá lẹ tà fún wọn gbogbo Alábà yẹn lẹ ti tà fún wọn níbo ló wá kù tí ará Èkó ní lọ́wọ́ ibi tí ará Èkó ní lọ́wọ́ tán lè proud lé lórí pé ilẹ̀ kù lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ àwọn Èkó níbo ni ibi ìyànà bà yẹn ẹ máa rílẹ̀ níbẹ̀ torí pé àwọn yẹn wọ́n maintain ilẹ̀ wọn lọ́wọ́lọ́wọ́ díẹ̀díẹ̀ níbẹ̀ ẹ tún máa lọ sí Badagry ẹ máa rílẹ̀ níbẹ̀ tẹ́ bá kúrò ní Badagry ẹ lọ sí Kòròdú ẹ rílẹ̀ níbẹ̀ ilẹ̀ yìí kù díẹ̀ níbẹ̀ àwọn kan tiẹ̀ ti ń ra ilẹ̀ yẹn wọnú Abẹ́òkúta lọ níbẹ̀ ẹ rílẹ̀ níbẹ̀ tẹ́ bá tún wá kúrò níbẹ̀ ẹ lọ sí Ẹ̀pẹ́ àwọn èèyàn tí ì máa jájú sẹ́pẹ́ ṣùgbọ́n àwọn ọmọ Èkó ò tí ì ráyè láti tabẹ̀ ni nígbà tẹ́ bá wá talẹ̀ tán táwọn Ìgbò ti bímọ wọn síbẹ̀ táwọn ọmọ wọn náà ti sọ Yorùbá
ẹ̀yin wá jáde níta ẹ̀ wá ń pariwo pé ẹ̀yin lẹ nílùú. Àwọn Ìgbò náà dẹ̀ máa sọ fún pé láíláí àwọn ò ní gbà, no man's land ni. Nítòótọ́ la gbà pé Lagos State tẹ́rí yẹn capital ló jẹ́ fún Nàìjíríà nígbà kan. Bẹ́ẹ̀ sì ni capital tó jẹ́ fún Nàìjíríà nígbà kan yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wá síbẹ̀ láti wá sọ̀rọ̀ ajé. Àyè dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbẹ̀. Oníkálukú ń tà wọ́n ń rà, wọ́n ń tà wọ́n ń rà. Oníkálukú ń kó èrè rẹ̀ wọ́n kó lọ sílé. Gbogbo èrè tí wọ́n rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè padà sílé mọ́. Wọ́n wá wò pé kàkà káwọn máa padà sílé wáyé táwọn òkúkú ṣe máa ralẹ̀ sílùú Èkó ìkáwọn dẹ̀ máa kọ́lé síbẹ̀. Ìgbò ti ra lé, wọ́n ti kọ́lé, Ìgbò ti ra ṣọ́ọ̀bù. Èyí tó tiẹ̀ ṣe mí láàánú púpọ̀ jù ẹ lọ sí Àlàáfíà bus stop lọ́nà Orílẹ̀, ẹ wọnú Àlàáfíà yẹn ẹ rí gbogbo àwọn tó ń ta táìsì níbẹ̀, àwọn tó ń ta WC níbẹ̀. Bí Àlàáfíà yẹn ṣe wọ́ọ̀sì tó àwọn ọmọ Ìgbò ti rà lọ́wọ́ wọn, wọ́n ti rà gbogbo àwọn Yorùbá yẹn wọ́n ti ta fún wọn. Tí ó bá di lọ́la ẹ wá lẹ fẹ́ gbà lọ wọn, ìjọ ṣeéṣe láti gbà padà. Wọ́n ti rà, wọ́n ti túbẹ̀ ṣe, ẹ wá lẹ fẹ́ gbà. Torí pé kí ni kẹ́ ẹ máa ta dúkìá bàbá yín, kẹ́ ẹ máa ta nǹkan ogún bàbá yín, ó ti wà nínú ẹ̀yìn ọmọ Èkó láti ilẹ̀. Òun ló wá dá wàhálà lẹ̀ lónìí tẹ́ fi wá ń pariwo pé tó ilẹ̀ Èkó, ilẹ̀ Yorùbá lónìí. Ẹ wá súnmọ́ bí kẹ́ wá gbọ́. Ẹ jẹ́ kó sòdodo ọ̀rọ̀ fún yín. Nítòótọ́ ilẹ̀ Èkó tẹ́ rí yìí ilẹ̀ Yorùbá ni. Yorùbá ló ní ìlú wọn. Àwọn ọmọ wa ni àwọn ọmọ Yorùbá ló jẹ́ akótilétà. Àwọn ọmọ Yorùbá ló jẹ́ akótilétà tó jásí pé wọ́n mú gbogbo dúkìá wọn wọ́n tà fún gbogbo èèyàn. Tí kì í bá ṣe pé Yorùbá jẹ́ akótilétà ni ta ni àwọn àjòjì láti máa sọ fún Yorùbá pé Èkó yìí o kìí ṣe titi yín no man's land ni. Ta ni àjòjì náà tó tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀? Kò sí nínú àjòjì tó máa tó ṣe bẹ́ẹ̀. Tẹ́sí mọ̀ pé gbogbo àwọn àjòjì yòókù wọ́n prevent ìlú wọn. Gbogbo oníkálukú wọn gáìdì báńdírì ìlú wọn. Èmi á sọ òdodo ọ̀rọ̀ kódà bó bá kan kódà bó bá korò màá sọ kẹtẹ tí gbọ́. Ẹ má gbàgbé gbogbo ẹ̀ tẹ́ wá sọ pé no man's land ní Èkó ẹ tú dànù. No man's land kọ́ ló sọ. Gbogbo àwọn alákọ̀wé àwọn olóyìnbó àtàwọn tó jásí pé wọ́n wá sọ pé wọ́n lè kó tẹ̀ ń pariwo yẹn British land ni. Ìyẹn gbogbo àwọn tó sọ pé British land ni ẹ bá mi sọ fún wọn pé ihun tó ń bẹ nínú ọpọlọ wọn kán lọ wá 62 tó máa wà nínú ọpọlọ tó máa jẹ́ kí ọpọlọ òun ẹ lọ wá tó bá ti pé dáadáa kán wá jáde láti wá sọ̀rọ̀. You cannot sell your land to Igbos. You cannot sell your land. You cannot sell your houses to Igbo, and you are now accusing Igbo of taking over Lagos. Did Igbo force you to sell your lands? Did Igbo force you to sell your ancestral family homes? In Lagos and land, most of the houses in Lagos and land are being sold to the Igbos. So whose fault? Is it the Igbo fault or the seller's fault? If there's no seller, there won't be any buyer. If there's no seller, there won't be any buyer. So whose fault? Is it the fault of the buyer or the fault of the seller? Alaba International Market, baálẹ̀ ẹ̀bẹ̀, mò ń bọ̀ wá bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, baálẹ̀ ti Alaba International Market. Yorubas don't own Lagos. We've not owned Lagos in a long time. If you like me, you build house and then you sell the house. Is this still your house? The fact that you built that house, is this still your house after you have sold it? No, it's no longer your house. Ẹ sọ fún baálẹ̀ yẹn mò ń bọ̀ wá bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ilẹ̀ tó tà nítakùtà níbẹ̀. Gbogbo ẹni tó bá ń gbọ́ fídíò kó share kó dọ́dọ̀ baálẹ̀. Gbogbo ohun tó ṣe tó fi ta ilẹ̀ Yorùbá níbẹ̀. Gbogbo ṣọ́ọ̀bù tó tà àwọn Yorùbá tó kówó fún tó gbà lọ́wọ́ wọn. Baálẹ̀ mò ń bọ̀ wá bẹ́ẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Màá sọ èyí tó yá sí pé ó yẹ kó mọ̀ pé ilẹ̀ Yorùbá ìṣẹ́ntínọ́tà tíṣẹ́ ọba ò bá gbèyìn ẹ fi ọba sílẹ̀. Ẹ fi ọba sílẹ̀. Gbogbo àwọn ọba tí ń bẹ nílẹ̀ òkèèrè gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ wọn ní kọ́pì. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọba ti Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ gbójúlé ogún ilẹ̀ lẹ́ ń tà. Gbogbo ọba tó bá ti dé rí ọba bíi kan máa láwọn fẹ́ talẹ̀ ilẹ̀ yìí náà ni wàhálà wọn. Ilẹ̀ yìí ni problem gbogbo àwọn lọ́balọ́ba.